A kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ karùn-ún nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC àti PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun mà ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù òkò ọ̀rọ̀ lóra wọn lórí léyìí tí wọ́n ti fi fọ́ orí ara wọn kúgbùkùgbù báyìí lórí ìgbésẹ̀ eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó gbé láti wá ọ̀nà àbáyọ sí rògbòdìyàn èyí tó ń súyọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, gómìnà Adémọ́lá Adélékè òun ló gbéra láti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí olóyè Bísí Àkàndé nílé rẹ̀ tó wà nílùú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè béèrè ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìṣòro ìkọlù èyí tó ń wáyé láwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún. Adélékè tó balẹ̀ gùdẹ̀ sílùú Ìbàdàn pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé lóhun nìkan àti olóyè Bísí Àkàndé ni wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe ìpàdé kan èyí tí wọ́n ní ó gbà wọ́n tó odidi wákàtí bíi méjì nílùú Ìbàdàn nílé olóyè Bísí Àkàndé ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ẹni tó wá jẹ́ ọ̀kan nínú àgbà ọ̀jẹ̀ tí ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún àti ti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ lóra wọn o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ kan eléyìí tí àgbà ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Kọ́lá Ọlábísì èyí tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó taari ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé lẹ́yìn tí wàhálà tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún lọ ni Adélékè ṣe ń gbé ìgbésẹ̀ wípé ìgbésẹ̀ àti ìrìn àjò yìí kò sí èrè kankan bẹ̀ o àti wípé bí tí hùn kó ṣètò àwọn ò gbọ́ àwọn ò sì gbà. Wọ́n ní àwọn alága ọ̀hún èyí tí wọ́n dìbò yàn nínú oṣù kẹwàá tí ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọdún 2022 tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC ńlójúlówó ọmọ oyè tí ṣe alága ìjọba ìbílẹ̀ èyí tí àwọn fọwọ́ sí o. Wọ́n léyìí tí wọ́n ṣe kọjá lọ yìí ní ìpínlẹ̀ náà àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ò fọwọ́ sí gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti jáde. Ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 ọ̀gbẹ́ni Abdulazeez Adédìran tí gbogbo èèyàn mọ̀ sí Jandor eléyìí tó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú PDP ohun màá ló ti sọ wípé àìfàgbàfẹ́ nìkan èyí tí ò jẹ́ káyógún rẹ́gẹ́ ní ìṣòro èyí tí wọ́n ń dojúkọ nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tó sì jẹ́ wípé ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ìwọ̀sí bá ẹgbẹ́ òṣèlú náà èyí tó jẹ́ wípé lọ́wọ́ tá a wà yìí ara kò fararọ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí Jandor ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ló sọ wípé lára àwọn ohun tó ń rò pọ̀ rèé láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Níbẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé báyìí ẹgbẹ́ òṣèlú wo ló ń darí lọ. Ó ní àṣẹ̀ṣẹ̀jáde akànnì ẹnikẹ́ni kò lè sọ pàtó ibi tó ń lọ o. Ó ní báyìí ẹgbẹ́ òṣèlú tóun yóò wọ̀ ó wà láàrin òun àti Ọlọ́run ọba. Gẹ́gẹ́ bí Jandor ti tẹ̀síwájú ó mú àpẹẹrẹ wá o lórí bí àwọn kan bí wọ́n ṣe lọ mú Umar Damagun bí wọ́n ṣe mú wá láti yọ Iyorchia Ayu kúrò lórí ipò gẹ́gẹ́ bí alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú náà léyìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní ìgbésẹ̀ yìí ti dá sílẹ̀. Ó tún tẹ̀síwájú ó ní yàtọ̀ sí ti alága ẹgbẹ́ òṣèlú náà
tàwọn akọ̀wé ẹgbẹ́ ọ̀hún ibi wọ́n ti lọ mú sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu léyìí tí wọ́n sì yọ Ude Okoye tí wọ́n yọ òun kúrò lórí ipò èyí tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn kan sọ yìí pé Okoye làwọn fẹ́ o yàtọ̀ sí Samuel. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò gba itọ́ ara wọn dámì nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sì ti ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́pọ̀lọpọ̀ èyí tó jẹ́ wípé ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú PDP olómì lọ́rùn léjeléje bí ẹyẹ àti òrò ni. Ìdí rèé tí Jandor fi sọ ipò ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà láti lọ bòmíì níbi tí àlàáfíà ti jọba. Ó pamọ́ ojú Ọlọ́run ọba nìkan ló tò. Àdíá fún ìròyìn èyí tó jẹ́ wípé ó dàbí ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn ọmọ Nàìjíríà látàrí ikú ọ̀kan ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí lẹ́ka àjọ èyí tó ń rí sí wọléwọ̀de ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tá a mọ̀ sí Nigerian Immigration Service. Báyìí ni ìròyìn náà jáde o lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 nínú oṣù kẹta ọdún tí a wà yìí. Ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ní àjọ tó rí sí wọléwọ̀de lórílẹ̀-èdè wa Nàìjíríà David Paradang òun ni wọ́n rí òkú rẹ̀ gẹ́lẹ́tẹ̀ lórí àga nínú ilé ìtura kan nílùú Àbújá. Yàtọ̀ sí ìròyìn kan èyí tó ti jáde lórí ikú arákùnrin náà wípé àwọn gbọ́mọgbọ́mọ ni wọ́n jí gbé tí wọ́n sì yìn níbọn pa o. Ẹni tó jẹ́ alukoro nílé iṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Josephine Adé èyí ló wá padà sọ ọ̀rọ̀ ọ̀hún látàrí ìwádìí eléyìí tí wọ́n ṣe fi hàn wípé ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ní àjọ torí sí wọléwọ̀de yìí David Paradang òun ni wọ́n ní ó lọ ilé ìtura kan ní ọjọ́ 3 oṣù kẹta ọdún tí a wà yìí èyí tí wọ́n pè ní Joy House Hotel nílùú Àbújá. Wọ́n ní kò pẹ́ tó wọlé ìtura náà léyìí tí wọ́n ní ó san owó ilé ìtura ọ̀hún tí ṣe yàrá èyí tó gbà ẹgbẹ̀rún 22 náírà ní owó tí wọ́n ní ó san. Wọ́n ní kò pẹ́ púpọ̀ ló pe àwọn òṣìṣẹ́ ilé ìtura náà níbi ààyè tí wọ́n ti ń gba èèyàn wọlé o wípé obìnrin kan ń bọ̀ láti wá kí òun kí wọ́n bá òun darí obìnrin náà wọ inú yàrá èyí tí òun wà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fún bàbá òun. Wọ́n ní bàbá náà èyí tó wọlé ìtura òun ní nǹkan bíi aago 12 ọ̀sán lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ tóbìnrin náà sì wọlé ní kò pẹ́ tóun náà wọnú ilé ìtura. Wọ́n ní ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí òun kúrò nínú ilé ìtura ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ lọ́jọ́ kan náà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Wọ́n ní lẹ́yìn èyí wọ́n ní bàbá yìí kò jáde nínú ilé ìtura títí di ọjọ́ kejì tí í ṣe àná ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 4 nínú oṣù kẹta ọdún tí a wà yìí. Wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ tí í ṣe sójà kan òun ló ti ń pe aago rẹ̀ títí tí ò gbé o kó tó di wípé èyí òun tọpasẹ̀ rẹ̀ dé ilé ìtura níbi tí wọ́n ti ní kí wọ́n wá mú òun lọ sínú yàrá ibi tí ọ̀rẹ́ òun wà. Sí ìyàlẹ́nu nígbà tí wọ́n yóò wọbẹ̀ ni wọ́n bá òkú David Paradang lórí àga ibi ó jókòó sí tó sì ránjú sílẹ̀ tí ẹlẹ́mìí tó ti gbà á èyí tó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra síwájú kí wọ́n tó fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè náà létí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ní bí ọ̀rọ̀ ti jẹ́nu ó ní báyìí ìwádìí ṣì ń lọ láti mọrú pàtó ikú tó pa ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ní àjọ tó rí sí wọléwọ̀de ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ó ní kì í ṣe gbọ́mọgbọ́mọ tàbí wọ́n yìnbọn pa bí kò ṣe wípé ikú ọ̀hún Ọlọ́run ọba nìkan ló lè ṣàlàyé pẹ̀lú ìwádìí táwọn ọlọ́pàá bá ṣe. Ọwọ́ àwọn àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ló ti tẹ arábìnrin kan ọ̀dájú abiyẹmọ èyí tó fi pọ́npọ́ ọmọ odó lu ọmọ ọdún 9 ọkùnrin tí ṣe ọmọ rẹ̀ tó fi fọ́ lórí tó sì ṣe ọmọ òun léṣe kọjá ààlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ àjọ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Èkìtì. Ìṣẹ̀lẹ̀ náà tán ni ó ṣẹlẹ̀ ní Ẹ̀fọ̀n Alàyè ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ìpínlẹ̀ Èkìtì. Arábìnrin náà ẹni ọdún 43 èyí tí wọ́n ní orúkọ rẹ̀ jẹ́ Dámilọ́lá Ajénifújà òun ni wọ́n ní ọmọ rẹ̀ lóṣẹ́ tí ṣe ọmọ ọdún 9 ọkùnrin yálà kó bá wí tàbí kó fi pankẹ́rẹ́ kó fi bá ọmọ náà wí. Wọ́n ní ọmọ odó òun ló mú
tó sì fi fọ́ ọmọ òun lórí ṣeléṣe ní gbogbo ara kó tó di wípé àwòrán ọ̀hún wọ́n fi tó àwọn àmọ̀tẹ́kùn létí, èyí tí àwọn àjọ àmọ̀tẹ́kùn sì lọ́bẹ̀ láti lọ fọwọ́ òfin gbé obìnrin náà. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹta tí í ṣọjọ́ sátidé nínú oṣù àti ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì, Abíọ́dún Adélẹ́yẹ, ló fi ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn nílùú Adó Èkìtì lánàá tí í ṣolúlu ìpínlẹ̀ náà, tó sì sọ di mímọ̀ wípé arábìnrin ọ̀hún ni wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá náà ní ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ìwádìí wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí wọ́n ní arábìnrin ọ̀hún sọ wípé ẹ̀ṣẹ̀ tí ọmọ òun ṣẹ̀ lòun ṣe fi pọ́npọ́ ọmọ odó fọ́ orí rẹ̀, tí wọ́n sì ti ṣe ìwádìí lọ́nu arábìnrin náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Àkótán nínú ìròyìn wa fún tòní, Ọmọ́wùnmí Alọ́ba tí í ṣe ìyàwó Ìléríolúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad, òun mà ló ti sọ ìdí pàtàkì wípé òun ò lè dáríjì nọ́ọ̀sì èyí tó gún ọkọ òun ní abẹ́rẹ́ ikú lọ́dún tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ọmọ́wùnmí Alọ́ba tó sọ̀rọ̀ náà lórí ètò kan iléeṣẹ́ Arise TV wípé ní gbogbo ìgbà tóun bá rántí ikú Mohbad, ìbànújẹ́ omijé ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún òun, nítorí wípé láti ìgbà tí Mohbad ti kú òun ò tí ì fi ọjọ́ kan ní ayọ̀ dọjọ́ alẹ́ rí látàrí wàhálà rògbòdìyàn èyí tí àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ tí wọ́n kó sí òun lọ́rùn tí wọ́n sì rí òun gẹ́gẹ́ bí ẹni tó ṣekú pa Mohbad. Ọmọ́wùnmí tó sọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú omijé lójú lórí ètò náà, ó ní arábìnrin nọ́ọ̀sì tó gún Mohbad lábẹ́rẹ́ yìí òun náà sì wà nínú ayé tí ó máa jẹ, tí ó máa mu, tí ó sì máa rẹ́rìn káàkiri. Ó ní kódà yóò máa lọ ilé ijó pẹ̀lú láláìmọ̀ wípé ó ti dá ẹ̀ṣẹ̀ ayérayé àti ọgbẹ́ ọkàn ayérayé sí òun lọ́kàn. Ọmọ́wùnmí èyí tó ní nọ́ọ̀sì náà pẹ̀lú ìwà ìbìkítà àìmọṣẹ́ rẹ̀ tí ẹnikẹ́ni kò lè sọ pàtó irúfẹ́ abẹ́rẹ́ àti àwọn ohun tó pòpọ̀ èyí tó gún fún Mohbad tó sọ Mohbad di olóògbé ló sọ òun di opó ọ̀sọ̀gàn lẹ́ni ọdún 24 o, tó sì jẹ́ wípé ọmọkùnrin tóun bí fún Mohbad, ọmọ òun kò tí ì fìgbà kan tọ́ adùn ilé ayé wò dáadáa bó ti yẹ láàrin ìyá bàbá sí ọmọ síwájú kí bàbá rẹ̀ ti ṣe Mohbad kó tó fi ayé sílẹ̀. Ó ní láti ìgbà náà òun ò tí ì rójú ráyè láti lè fún ọmọdé yìí ní àwọn ohun tí ọmọdé nílò gẹ́gẹ́ bí ọjọ́ orí àti àsìkò tó wà, èyí tó jẹ́ wípé lórí ilé ẹjọ́ ọ̀la ọ̀rọ̀ ńlá wọn ń bá kiri. Ó wá ní ọjọ́ kan ń bọ̀ tí arábìnrin náà sì yìí tóun náà yóò sì lọlé ọkọ tí yóò bímọ. Ó ní àṣẹ́lẹ̀ làbúábà nítorí wípé iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli ni o. Ó ní gbogbo ìgbà tílẹ̀ bá mọ́ tílẹ̀ ń ṣú tóun bá rántí kú Mohbad, ó ní orí òun ẹlẹ́dàá òun kò ní súre fún arábìnrin nọ́ọ̀sì eléyìí tó gún abẹ́rẹ́ ikú fún ọkọ òun, gẹ́gẹ́ bí Ọmọ́wùnmí bó ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ ọ̀hún pẹ̀lú àwọn atọ́kùn ètò náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì,
mo gbà á ládùúrà wípé ayọ̀ wa kò ní dìbànújẹ́ láṣẹ Elédùà. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.